ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Lasgidi 90.1 FM Samuel Ògúnlékè ní oníròyìn. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún tàárọ̀ yìí. Ìgbákejì ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima náà ló sọ pé orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni ó ń tẹ̀síwájú láti lè rí i dájú wípé adúróore àti àlàáfíà ó ṣe bẹ́ẹ̀ ó wà nílẹ̀ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n tẹ̀síwájú láti lè rí i dájú pé wọ́n gba àwọn ọmọ iléèwé tó kù ní àkàtà àwọn ajínigbé eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Niger sílẹ̀. Láti ilẹ̀ òkèèrè àwọn mú wá fún yín bí ó ti jẹ́ pé Alassane Ouattara náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ búra wọlé fún ìgbà ẹlẹ́ẹ̀kẹrin ní orílẹ̀-èdè Ivory Coast gẹ́gẹ́ bí ààrẹ. Láti ẹ̀ka eré ìdárayá náà ni a ti mú wá fún yín bí ó ti jẹ́ pé ikọ̀ Super Eagles ti orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó máa kojú ikọ̀ láti ilẹ̀ Egypt nínú ìfẹsẹ̀wọnsẹ̀ síwájú ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ yìí AFCON eléyìí tí ó wáyé ní ọjọ́ 16 oṣù kejìlá. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ Confederation of Sahel States AES iná ni wọ́n ti sọ yìí pé bàálù ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí ó gbé àwọn ọmọ ológun 11 ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n sọ yìí pé ó ti ṣe bẹ́ẹ̀ ó ti rú òfin ojú òfurufú ní orílẹ̀-èdè Burkina Faso. Wọ́n ní àjọ AES ọ̀hún eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya kúrò nínú àjọ West African Regional Union tí ó jẹ́ pé àwọn ìyún Burkina Faso, Mali àti Niger iná ni wọ́n wà náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú ìfiléde láti ẹnu ẹni tí ó jẹ́ adarí ikọ̀ ọmọ ológun tí ó gbàjọba ní orílẹ̀-èdè Mali yún Assimi Goïta náà ni ó sọ pé àjọ AES ọ̀hún náà ni wọ́n sọ pé tó gbogbo àwọn bàálù náà ni àwọn fi òfin dè ní agbègbè àwọn ṣùgbọ́n tí ó jẹ́ bàálù tí ó jẹ́ ti ọkọ̀ òfurufú ti ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni àwọn fi ipá mú wípé kí ó ṣe bẹ́ẹ̀ kí ó bà ní ọjọ́ ajé ní Bobondanza Dalazo látàrí wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi òfin gbé bàálù ọ̀hún. Ní báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti gbóṣù barabandẹ̀ fún ikọ̀ elétò ààbò níbi wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe àgbálẹ̀ àwọn 100 akẹ́kọ̀ọ́ ọmọ lára àwọn ọmọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé ní iléèwé St Mary Catholic School èyí tí ń bẹ ní Papiri ní Agwara ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn ọmọ ọ̀hún eléyìí tí wọ́n jí gbé ọ̀hún náà ni wọ́n gba ìtúsílẹ̀ ní àkóló àwọn ajínigbé tí ó sì wáá pàṣẹ ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n gba àwọn ọmọ 95 tó kù ní àkàtà àwọn ajínigbé ọ̀hún. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Anambra níbi tí wọ́n sọ pé èèyàn kan náà ni wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì fi ara pa lẹ́yìn ìgbà tí àwọn alákọlù tí wọ́n jẹ́ agbébọn kan tí wọ́n ya bo ilé ìjọsìn kan eléyìí tí ń bẹ ní Lili ní ìjọba ìbílẹ̀ Ihiala ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní ìjọ ọ̀hún iná ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún fi iná sí apá abìkan níbẹ̀ tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìní náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó bàjẹ́. Bákan náà nínú ìṣẹ̀lẹ̀ míì náà ni a ti rí ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí wọ́n ti gbẹ̀mí àwọn 4 míì nínú ìṣẹ̀lẹ̀ ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí ó wáyé ní ọjà Afọnáfíà ní òpópónà Onitsha sí Ọ̀ka ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbàtí a ṣì wà lórí ọ̀rọ̀ ètò ààbò ẹni tí ó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ti ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams náà ni ó ti sọ pé ètò ààbò eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó burú jáì ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní àwọn ẹkùn gbogbo nílẹ̀ yìí náà ni ó lè wá sí òpin láàrin oṣù 6 péré tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bá buwọ́lu ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Bákan náà ni ó tún ṣe bẹ́ẹ̀ tí ó tún sọ pé lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí ó ní lóòótọ́ iná ni wọ́n wà ṣùgbọ́n tí ó sọ pé wọn kò ní àwọn èròjà tó tó eléyìí tí wọ́n fi lè dojúkọ àwọn agbésùmọ̀mí nísànsàn. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèèrè níbi tí Alassane Ouattara tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ búra wọlé fún gẹ́gẹ́ bí
ààrẹ orílẹ̀-èdè Ivory Coast fún ìgbà ẹ̀kẹrin. Ẹni ọdún mẹ́tàléní ọgọ́rin ọ̀hún náà ni wọ́n tún dìbò yàn pẹ̀lú ìbò ìdá 90 eléyìí tí wọ́n fi gbé wọlé ní oṣù kẹwàá ọdún 2025 nínú ìdìbò sí ipò ààrẹ tí ó wáyé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dìbò ọ̀hún náà ni wọn kò ju ìdá 50 kó ẹyọ kan èyí hùn 50.1% lọ. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka eré ìdárayá níbi tí ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó ti máa wàákò pẹ̀lú ikọ̀ Pharaoh sí ilẹ̀ Egypt ní ọjọ́ 16 oṣù kejìlá. Ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ti orílẹ̀-èdè wa Nàìjíríà Erichel náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ti fi orúkọ àwọn 54 tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù léde eléyìí tí wọn yóò ṣe bẹ́ẹ̀ tí ó ṣeéṣe kí wọ́n kópa nínú ìdíje AFCON ṣùgbọ́n tí ó jẹ́ pé lára wọn náà ni wọ́n yóò ti yọ àwọn 28 eléyìí tí wọn yóò kó lọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ismail Ogunlana tí ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún. Samuel Ogunléke náà ni orúkọ mi. Lasgiri 90.1 ẹ má yẹ kú òun bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ eléré ìdárayá wa wọ́n gòrí àgbàgbé.